Káalẹ́ o, ẹ kú dédé wòyí, ṣọ́ọ̀dẹ̀ ń dùn, ṣé gbogbo ẹ̀ ń jọra wọn. Good evening and you're welcome to the program. Èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Dr. Mike Ọlá, èmi ni mo tún dé láṣálẹ̀ wípé ká jọ kíra wa, ká gbára wa níyànjú. Ohun tí mo fẹ́ sọ láṣálẹ̀ gbogbo ẹni tí a bá ń pè ní olórí, òun ni ọ̀rọ̀ mi ó dá lé lórí. Gbogbo ẹni tí a bá ń pè ní olórí, bó ṣe wù kí irú olórí tí ìwọ bá jẹ́ kó kéré mọ́ àbí kó tóbi tó, ẹ̀yin ni mò ń bá wí. Yálà olórí ẹgbẹ́ nìwọ ni, yálà ó kó àwọn ọmọ jọ ni, ó wá ń ṣe adarí wọn, àbí àwọn èèyàn kan ló wù ọ́ sùnsùn tán kóra wọn jọ, tán wá láwọn fi ọ́ ṣe olórí, tí wọ́n wá ń pè bọ́ ọ́, tí wọ́n gbà fún ọ, tí wọ́n ń yìn ọ́, tí wọ́n ń gẹ̀ ọ́, tí wọ́n ń yẹ ọ sí. Àbí olórí olóṣèlú tiẹ̀ nìwọ, àbẹ́ ìwọ jẹ́ olórí ìlú kan gẹ́gẹ́ bí ọba àbí ìjòyè, àbí ìwọ jẹ́ gómìnà, ó jẹ́ ààrẹ, àbí a fi ọ́ jẹ adarí iléeṣẹ́. Ẹ̀yin ni mo fẹ́ gbà nímọ̀ràn. Ọ̀rọ̀ yìí kò yọ èmi náà lẹ̀. Ìwọ tó bá tún wá ń gbàdúrà ohun rere pé Ọlọ́run ọba Elédùmarè kà mí yẹ, ṣèmi náà léèyàn ńjọ́ kan kí n jẹ́ adarí, kí n jẹ́ olórí. Ìwọ náà lè kọ́gbọ́n bó tiẹ̀ jẹ́ pé ò tí ì dolórí. Ìwọ tó bá ti láyà núlé, tó lọ́mọ, tó ń ṣe baálé ilé, olórí ibì kan ìwọ náà o, torí ìwọ ló lórí inú ilé rẹ. Ìwọ tó jẹ́yàwó inú ilé náà, olórí ibì kan ni ọ́, torí ìwọ náà ń ṣe olórí lórí àwọn ọmọ, àbí àwọn ọmọ ẹ̀kọ́ṣẹ́, àbí àwọn ọmọ tó bí tí wọ́n wà nínú ilé rẹ. Apàṣẹ nìwọ náà láàyè tiẹ̀. Lélẹ̀ tó já sí pé gbogbo wa la lè bu omi ọgbọ́n mu nínú ọ̀rọ̀ àgọ́ tèmi tí mo fẹ́ sọ lásàálẹ̀ yìí. Ẹ rí, wọ́n ní bí ayé bá ń yẹni, ká mọ̀ fọgbọ́n ṣe. Bí ayé bá ń kíni, ká mọ́ yọ̀ láyọ̀ jù, nítorí pé ayọ̀ làkèrè yọ̀ tó fi kán ní tètè, gẹ́gẹ́ báwọn àgbà ti ń sọ. Gbogbo ẹni tí orí bá gbé sípò olórí àbí gbé sí ipò ọlá, ẹ jẹ́ ká rọra ṣe, nítorí pé ilẹ̀ ń yọ̀. Ẹ rántí pé ọ̀rọ̀ àwọn àgbà Yorùbá kan sọ pé ẹnu tí ayé fi ń padégún, òun náà ni wọ́n a máa fi pé adé ògún mọ́. Ṣó ń yé wa báyìí? Rántí pé tibitire òun ni wọ́n ní àdálẹ̀ ayé. Wọ́n sì ní kò sọ́gbọ́n tá a lè dá, kò sọ́nà tá a lè mọ̀, tá a lè fi táyé lọ́rùn. Ṣùgbọ́n nǹkan ṣoṣo tó ṣe pàtàkì ni pé gbogbo ìgbésẹ̀, gbogbo ìgbìyànjú tí èèyàn bá ń ṣe gẹ́gẹ́ bí olórí, ẹ jẹ́ ká mọ̀ rí pé a gbìyànjú láti má fa orí apá kan dápá kan sí, àbí fì sápá kan. Lélẹ̀ tó já sí pé ó di iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí àwọn àgbà Yorùbá ní àìfirán ọmọ ẹni. Kò sẹ́ni tó lè fi iṣẹ́ ìgbọ̀nsẹ̀ rán ọmọ ẹ̀ àbí rán ẹnikẹ́ni. Èèyàn ṣe é fúnra ẹ̀ ni. Bó bá wà nípò olórí, bẹ́ẹ̀ ni ó ní sọmọgbè tí wọ́n ràn ọ́ lọ́wọ́ bó ṣe mọ̀ ṣe ohun gbogbo, nítorí pé ó lè wà níbi gbogbo lẹ́ẹ̀kan náà, ojú ẹ̀ ò sì lè tóbi gbogbo. Ṣùgbọ́n ẹ jẹ́ ká gbìyànjú, ká fọgbọ́n ṣe, ká rí i pé àwa fúnra wa á jìnnà sí àwọn èèyàn tí wọ́n ń wò wá lókè, tí wọ́n ń wojú wa, tí wọ́n nígbàgbọ́ pé gbogbo ohun tí wọ́n bá gbọ́, àbí gbogbo ohun tán bá rí, àbí gbogbo ohun tán bá ṣẹlẹ̀, wípé a mọ̀ sí, àbí àtọ̀dọ̀ wa ló ti wá. Nítorí pé wọ́n ní ọ̀pọ̀ èèyàn ò fẹ́ ká rẹrù ká sọ̀, orí ẹni ló ń yọ ni. Ọ̀pọ̀ ló ń yí olórí ká, tí wọ́n ń dàbí wọléwọ̀de àbí agbẹnusọ, tó jẹ́ pé ọ̀nà àtijẹ àtimú òun ni wọ́n ń bá ká. Ọ̀pọ̀ nínú irú àwọn bẹ́ẹ̀
wọ́n bá ti rírú àyè bẹ́ẹ̀ àbí tán bá ti dérú ipò bẹ́ẹ̀, wọ́n á máa gbìyànjú pé kí àwọn èèyàn tó kù kán má ríbi dé ọ̀dọ̀ ẹni tó jẹ́ olórí, àfi tí tó bá jẹ́ àti ọ̀dọ̀ àwọn gbogbo tán bá fẹ́ sọ àbí tán bá fẹ́ ṣe kó gba ọ̀dọ̀ àwọn débẹ̀. Ọ̀pọ̀ nínú irú àwọn èèyàn bẹ́ẹ̀ wọ́n á máa lo irú àǹfààní láti máa parọ́ fún olórí, nítorí pé wọ́n ti rí gẹ́gẹ́ bí ọ̀nà àti kọ́rọ̀ jọ, ọ̀nà ìjẹ. A lè rí nírú irú àwọn èèyàn bẹ́ẹ̀, wọ́n á máa gbowó àbẹ̀tẹ́lẹ̀ pé sọ fẹ́ rọ̀gá ni, ọ̀gá ò sì sí nílé o, àmọ́ gbà tó bá sọwọ́ kúdúrú tó bá julẹ̀, wọ́n á wá nǹkan kan sọ fún wọn ní ọ̀gá láwọn fẹ́ sùn ní kí nǹkan kan mọ̀ wá, ṣùgbọ́n á dàbí ọgbọ́n, ẹ wọlé, màá ní mi ìmọ̀gbà tẹ́ wọlé, irọ́ ni, ó dọ́gbọ́n fún ọ ni. Ọ̀nà àti jẹ tiẹ̀ ló kọ́kọ́ sáré ẹ̀. Bọ́ọ̀ bá julẹ̀ tọ̀ fún lóhun tọ̀ fún, kò ní jẹ́ wọlé débi tọ́rọ̀ ọ̀gá. Àwọn kan nu wọn nù. Àwọn kan wà nítorí irọ́ tí wọ́n ti pa fún aṣáájú, tán sì mọ̀ pé tí gbogbo èèyàn bá ń ráyè tán ń dọ́dọ̀ ẹ̀, yóò gbọ́ òótọ́, yóò sì mọ àṣírí, ó mọ tú gbogbo ohun táwọn bò mọ́lẹ̀, yóò mọ tú síta. Irú àwọn bẹ́ẹ̀ wọ́n á máa sa gbogbo agbára tán bá ní. Wọ́n á ní kí olórí aṣíwájú ọ̀gá kó mọ̀ bá ẹnikẹ́ni sọ̀rọ̀, kó ṣàjẹ́ káwọn ọmọ bá ṣe agbẹnusọ àbí káwọn ọmọ aṣojúṣe fún, kó mọ̀ gba ẹnikẹ́ni láàyè. Irú wọn, wọ́n ń ràgàbò irọ́ tí wọ́n ti pa kalẹ̀ àti kòkó ọbẹ̀ wọn tó wà ńlẹ̀ kó mọ̀ bá fọ́ ni. Àmọ́ mi ò rí gbogbo irú àwọn èèyàn báyìí bá wí lọ títí. Ẹni tó jẹ́ olórí, ẹni tó jẹ́ ọ̀gá, òun lèmi ní bá sọ̀rọ̀, òun ni mo bá lọ́rọ̀ pé níwọ̀nba àgbà tá a bá ti mọ̀ pé gbogbo irú nǹkan báyìí wà, tá a sì mọ̀ pé ẹni yìí òun làbùkù mọ́ ń wá kiri, ẹni àpọ́nlé òun lẹ̀tẹ̀ mọ́ ń wá kiri, ẹ wá jẹ́ ká fọgbọ́n ṣe, ẹ jẹ́ àṣemẹ̀dọ̀. Mi ò dédé forin sẹ́nu tí mò ń kọ o, mi ò dédé fariwo sẹ́nu. Ojú ti rí tó, ọ̀nà ti jìn. Wọ́n fún wa ní àpẹẹrẹ, wọ́n sọ ìtàn kékeré kan fún wa, ṣùgbọ́n ká tó débẹ̀, gbogbo ìwọ tó bá wà nípò olórí, bó ṣe wù kípò olórí tó wà kó kéré mọ́, jọ̀ọ́ dákun gbìyànjú mọ́ bẹ Ọlọ́run ọba aláwùrábí pé kó fún ọ ní ọgbọ́n, ìmọ̀ àti òye tó fi mọ́ ṣe adarí lórí gbogbo àwọn tó wà lábẹ́ ẹ̀. Nítorí pé wọ́n ní ìbùkún Olúwa ló ń múni là, tó ń múni ṣàṣeyege. Nítorí wọ́n ní bí Paul bá ń gbìn, bí Apollo bá ń bomi rín, bí ò bá sí ìbùkún níbẹ̀, asán ni o. Gbogbo bó ṣe wù kó ṣe làálàá, kó sáré síwá, kó sáré sẹ́yìn tó, bí Ọlọ́run ò bá fún ọ ní ọgbọ́n, ìmọ̀ àti òye tó fi máa rìnrìn àjò rẹ àti tó fi máa fi ṣe àgbékalẹ̀ gbogbo ohun tó ń ṣe, orí pàbó, orí asán, ó ṣeé ṣe kó já síbẹ̀ nígbẹ̀yìn. Ṣùgbọ́n Ọlọ́run ọba Elédùmarè á kọ́ gbogbo wa mọ̀ ṣe, kò ní já ṣìṣe, kò ní já ṣìsọ, kò sì ní já ṣìrìn. Gbogbo ibi tá a ti wá níyì tán ti ń pọ́n wa lé, Ọlọ́run ọba ò ní já tẹ́ńbẹ̀. Aṣọ iyì, aṣọ ẹ̀yẹ tí Ọlọ́run ọba Elédùmarè tó dàbò ẹnì kọ̀ọ̀kan wa, Ọlọ́run ò ní jẹ́ kó fàya, ọmọ aráyé ò ní fàya mọ́ wa lára. Sátánì àtàwọn òjíṣẹ́ wọn ò ní fàya mọ́ wa lára, wọn ò ní jí gbé mọ́ wa lọ́wọ́. Kíyèsára gbogbo ipò tí wọ́n bá wà, mọ́ gbìyànjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan fúnra rẹ, máa fojú ajé máa fi kan oníṣọ̀. Fúnra rẹ máa bá àwọn èèyàn sọ̀rọ̀, má dúró sí orí ohun tí àwọn tó súnmọ́ ọ tí wọ́n wá ń jíṣẹ́ fún ọ, má dúró sórí ohun tí wọ́n ń sọ nìkan. Ọ̀pọ̀ wa la mọ ohun tí mò ń sọ yìí, torí ọ̀pọ̀ wa la máa ń bú àwọn olórí
tí wọ́n ń ṣe lórí ìlú yálà gómìnà ààrẹ àbí ọba àbí ìjòyè gan láàrin ìlú a máa bú wọn lọ́pọ̀lọpọ̀ ìgbà pé ṣó fẹ́ sọ pé òun ò mọ̀ ni ṣé nǹkan tán wá ṣe yẹn dáa ṣé bó ṣe yẹ kó rí nìyẹn bẹ́ẹ̀ sì ni a rí i sọ ṣùgbọ́n ó ń ṣẹlẹ̀ sáwa náà àṣàkíyèsí nítorí pé àwọn ìsọmọgbè tá a kó tira tá a kó rọ́ra tá a ti nígbàgbọ́ pé òótọ́ òdodo ọ̀rọ̀ ni wọ́n sọ fún wa ọ̀pọ̀lọpọ̀ ìgbà wọn ìsòótọ́ fún wa nítorí àtijẹ nítorí ọ̀nà ọ̀fun tiwọn ó ní mo ṣe ń gbà wá níyànjú pé dákun ìwọ ọ̀rẹ́ mi gbogbo ọgbọ́n gbogbo ọ̀nà tó bá gbà gbogbo bó ṣe wù kí àkókò dí gàgà tó fún ọ gbìyànjú kó wá àkókò láti mọ fúnra rẹ fojú ajé kan nísọ̀ kó mọ bá àwọn èèyàn tí wọ́n lóun ń ṣe pẹ̀lú ohun tó gbé dání àbí ohun tó ń ṣe lórí lé lórí kó mọ rí i pé òun gbóhun tí wọ́n ń sọ lápá ọ̀tún lápá òsì gbọ́ ní gúúsù gbọ́ lárẹ̀wá rí i pé ohun tí wọ́n ń sọ bó tẹ̀ jẹ́ pé ohun tí ò dáa ni àbò ohun tó dáa gbọ́ kó wá wò pé kí la lè ṣe sí èyí tó bá nílò láti gbé ìdánilẹ́kọ̀ọ́ kalẹ̀ láti ṣàlàyé ohun tí ò yé àwọn èèyàn gbìyànjú ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ ṣùgbọ́n má dúró lórí ìròyìn òkèrè tí àwọn ìsọmọgbè àbí àwọn tó yí ọ ká tí wọ́n mú wá fún ọ nìkan láti máa ṣe ohun tó bá fẹ́ ṣe ó ti kó bá ọ̀pọ̀lọpọ̀ ó ti bá ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó ń jẹ́ onínúure ẹlẹ́yinjú ẹgẹ́ ẹlẹ́yinjú àánú ó ti bà wọ́n lórúkọ jẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà. A lot of people are sycophants. They are not going to tell you the truth. They are only going to tell you what will make them look good and what will put money in their pocket or what will even make them more useful to you, even though they are not useful to you. They want to present themselves as if without them, you are nothing. Without them, you cannot do it. Without them, you cannot achieve. It is now left for you to think that, okay, I've seen other leaders fail. Where do they fail? What happened? What were those questions we all ask about our leaders? Don't we ask ourselves, are they blind? Can't they see what was going on? How could he say he didn't see it? How could she say she didn't know? But we are doing the same thing because we're so busy. We don't have time and we cannot dedicate time to do our own findings by ourselves, to mingle with the people that we are leading or the people that we are representing. We are relying on third parties to come and give us feedback, to tell us what the people are saying or what the people are doing. It would have been better if we ourselves can create time every now and then to listen, have first-hand information by ourselves. It will go a long way to help so that we can hear from all sides. Hear from the left, hear from the right, the north, the south, the east, and the west. Okay, what are the people saying? What do they want? Why are they saying this? Okay, but we cannot do this. Oh, we cannot achieve this. We don't have any means to do it. Okay, how can we explain this to them and make them understand? And then what would be an immediate solution to that problem? You can only find all these things out by mingling with the people, by listening to them, and then by getting back to them and, asking questions, proffering, available solutions, giving them reasons why certain conditions cannot be met. And then the people will understand. Ẹ̀yin èèyàn wa, ẹ rántí pé wọ́n ní ọ̀rọ̀ òkèrè tí ò bá dín kan, á lé kan. Àwọn tí ẹ ti sọ di alábàáṣiṣẹ́, middlewomen wọ̀nyí, ọ̀rọ̀ òkèrè lọ́rọ̀ wọn torí ìgbà tí ọ̀rọ̀ tí wọ́n bá gbé kúrò lọ́dọ̀ tí tẹnìkan gbé lọ fáráàlú
tí ó bá dọ́dọ̀ aráàlú àbí àwọn èèyàn tẹ́ ń ṣolórí fún tí wọ́n fẹ́ lọ gbẹnu yín sọ ń bẹ̀ nínú kó ti dín àbí kan fi kún, nítorí èyí tó bá wà nínú ohun tẹ́ ẹ sọ tí ò tẹ́ àwọn lọ́rùn ó ṣeé ṣe kí wọ́n yọ ọ́ kúrò àbí kí wọ́n fọgbọ́n sọ lọ́nà tí ò fi nígbà yá àwọn èèyàn. Èyí tí àwọn bá lérò ń gbà pé òun ló yẹ kó wà ń bẹ̀ ó ṣeé ṣe wọ́n á fi kún ohun tí ẹ ò sọ. Ìdí nìyí tó ṣe pàtàkì pé kẹ́yìn fúnra yín kẹ́ máa fojú ajé kẹ́ máa fi kàn nísọ̀, kẹ́ máa fúnra yín máa bá àwọn èèyàn tí ẹ̀ ń kó jẹ tí ẹ̀ ń kó rìn kẹ́ máa bá wọn sọ̀rọ̀ fúnra yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan àti pé lóòrèkóòrè. Ìgbà tí wọ́n bá sì ti sọ pé wọ́n ń fẹ́ nǹkan kan àbí nǹkan kan rú wọn lójú, ìbá àlàyé tẹ́ bá lè ṣe tí ò mú palára wá ẹ ṣe fún wọn tí wọ́n á fi mọ̀ pé ẹnu yín ni wọ́n ti gbọ́ bó ṣe rí nì. Kì í ṣe pé èèyàn kan ló wá ń gbẹnu yín sọ pé báyìí lẹ sọ. Bákan náà ni ohun tí àwọn èèyàn tí ẹ̀ ń rán àwọn ìsọmọgbèsí wọ̀nyí tí wọ́n bá wá ń sọ fún yín níwọ̀n bá gbà tẹ́yìn fúnra yín ò bá ti jáde kán máa rí yín bá sọ̀rọ̀ àbí kán máa béèrè lọ́wọ́ yín kán máa sọ ohun tó ń fẹ́ fún yín kẹ́ máa sọ ìdí tí ò fi ṣeé ṣe àbí ìdí tí ó fi pẹ́ díẹ̀ kó tó di pé yóò ṣeé ṣe yanjú fún wọn. Àwọn èèyàn wọ̀nyí tẹ́ ẹ fi sáàárín tí wọ́n dàbí ògbìfọ̀ tí wọ́n dàbí alágbàṣe, ohun tí àwọn bá fẹ́ kẹ́ ẹ gbọ́ ni wọ́n ò mọ̀ wá sọ fún yín. Wọ́n lè máa sọ fún yín pé gbogbo aráàlú ń fẹ́ràn yín o, gbogbo nǹkan tẹ́ ẹ̀ ń ṣe gan ni wọ́n gba tiẹ̀, kódà wọn ò bínú rárá, wọ́n ní gbogbo bẹ́ẹ̀ bá ṣáà ti ṣe ni. Bẹ́ẹ̀ àwọn kan wà lára àwọn aráàlú àbí ara àwọn tó ń tẹ̀lé yín tí wọ́n ń bínú tí àwọn èèyàn wọ̀nyí tí wọ́n jẹ́ kẹ́ ẹ mọ̀, tí àwọn ń fọgbọ́n ṣe pé kò sí nǹkan kan tí wọ́n fẹ́ ṣe, wọn ò já mọ́ nǹkan kan, kò sí nǹkan kan tí wọ́n lè ṣe. Irú nǹkan báyìí a máa ṣàkóbá, a máa dènà ìlọsíwájú, a máa dènà oore. Ohun tó fojú hàn tí ò rújú ni. Èèyàn lè jẹ́ èèyàn dáadáa kéèyàn lérò ń gbà re kéèyàn sì ní nǹkan re lọ́kàn, ṣùgbọ́n nígbà tó bá jẹ́ pé ìwọ̀nba àwọn tí o kó sòdí tí wọ́n ń dí ẹ̀gbẹ́ ẹ tí wọ́n ń bá ẹ sọ̀rọ̀ nìkan lẹ́jọ́ ń ṣe ìjíròrò lẹ́jọ́ ń gbìmọ̀ràn, ohun tí wọ́n bá fẹ́ òun náà ni wọ́n mọ̀ jù lọ́dọ̀ ẹ pé kò ṣẹlẹ̀. Ó ṣeé ṣe pé ohun táwọn ń fẹ́ yẹn tí wọ́n ń sọ fún ẹ ó ṣeé ṣe kó jẹ́ pé òun kọ́ ni àwọn tó wà ń ta tó ń torí wọ́n ṣe wàhálà tó ń ṣe làálàá gan, ó ṣeé ṣe kó má jẹ́ pé òun ni wọ́n fẹ́. Ṣùgbọ́n gbà tó rí wọn bá sọ̀rọ̀ tó mọ nǹkan tó fẹ́, ohun tí àwọn tó wà ní sàkání ẹ̀ bá ń sọ fún ọ tí wọ́n ń ṣe òun náà ló gbà, ó sì rò pé gbogbo ohun tẹ́ ń ṣe òun ló ń tẹ́ àwọn èèyàn lọ́rùn. Ẹ jẹ́ ń fún yín ní àpẹẹrẹ kan. Ó ṣeé ṣe ẹlòmíín wa lè gbọ́ ohun tí mo sọ kan ní gbogbo gbà Alhaji Oríyọmí Hamzat Alhaji Oríyọmí Hamzat. Bẹ́ẹ̀ ni èmi ti sọ fún yín, akẹ́kọ̀ọ́ lèmi, ojoojúmọ́ ayé mi mo fi ń kẹ́kọ̀ọ́ ni. Ojoojúmọ́ ayé mi mo fi ń kẹ́kọ̀ọ́ ni. Bí mo wà ń biṣẹ́ mo ń kẹ́kọ̀ọ́ ni, bí mo ń wa ọkọ̀ lọ mo ń kẹ́kọ̀ọ́ ni, bí mo ń rìn lọ mo ń kẹ́kọ̀ọ́ ni. Nítorí pé mo rí pé ẹ̀kọ́ ò lópin, kò sì síbi tí èèyàn ti lè kẹ́kọ̀ọ́. Kódà lórí gbogbo ohun tó ń ṣẹlẹ̀ káàkiri àgbáyé mo ń kẹ́kọ̀ọ́ lójoojúmọ́. Mo ń kẹ́kọ̀ọ́ ni, ẹ̀kọ́ ò parí kò pin. Kò dẹ̀ sí ẹni tó lè gbọ́n tán. Ẹnikẹ́ni ò lè gbọ́n tán. Nígbà tá a bá ti wá lè gbọ́n tán, a máa fojoojúmọ́ wá bá ṣe tún gbọ́n sí. Ibi tí èèyàn kan tó bá ti kọsẹ̀ àbí tó bá ti ṣe àṣìṣe lẹ́yìn tá a bá káràmọ́ sí kí ẹ̀ tá a ṣáájò tán, a wá wò ó pé àṣìṣe tẹ́ni ń ṣe káwa má bàa ṣerú ẹ̀. Kí ló dé tó ṣerú àṣìṣe yìí? Lélẹ̀ tó já sí ọ̀rọ̀ ẹ̀yin àgbàtẹ́ ní tọmọdé bá ṣubú abojú wo wájú, bágbà bá ṣubú abojú ẹ̀yìn. Gbogbo wa la sì ti gbọ́n nísìnyí. Àtàgbà àtọmọdé wa tá bá ṣubú à ń bojú ẹ̀yìn ni pé kí ló gbé wa ṣubú? Kí ni nǹkan tó fà á tí a fi ṣubú? Àbí bẹ́ẹ̀ kọ́ ni? A wá fi kọ́gbọ́n lélẹ̀ tí olóyìnbó ń pè ní experience. Nítorí tó bá gbọ́ tí wọ́n ní experience are the knowledge you gain
from past events. Your experience are the knowledge you gain from your past experience. Gbogbo ohun tó ti ṣẹlẹ̀ sí ọ sẹ́yìn, ẹ̀kọ́ tó kọ́ nínú ẹ̀, àti ìlànà tó gbé kalẹ̀ pé tó bá dọjọ́ wájú báyìí ni màá ṣe rí pé irú nǹkan báyìí ò tún ṣẹlẹ̀ mọ́. Ohun tí eléyìnbó ń pè ní experience nìyẹn. Ohun làwọn Yorùbá ń pè ní ìrírí. Tó bá wá jẹ́ bẹ́ẹ̀ ni, ìgbà wo lèèyàn wá ní máa kẹ́kọ̀ọ́ lójoojúmọ́? Kí là ń ṣe tí ò jẹ́ pé ẹ̀kọ́ ni? Mo wá mẹ́nu lọ bí ọ̀dọ̀ Alhaji Oriyomi Hamzat. Nínú ọdún yìí náà ni, kò tí pẹ́ kò jìnnà bí oṣù 3 àbí 4 sẹ́yìn ni. Ṣé mọ̀ pé Alhaji Oriyomi Hamzat wọ́n jẹ́ èèyàn kan tó jẹ́ pé wọ́n lórúkọ, wọ́n gbajúmọ̀, wọ́n sì ń ṣe dáadáa láwùjọ pẹ̀lú àwọn ọmọ tó kù díẹ̀ káàtó fún. Ètò orí rédíò wọn gbogbo tó ń ṣe gan, wọ́n ń kọ́ àwọn èèyàn lẹ́kọ̀ọ́, wọ́n sì ń ran àwọn ìdílé lọ́wọ́ lóríṣiríṣi ọ̀nà. Ṣé wàá mọ̀ pé ọ̀rọ̀ àwọn kan ni wọ́n ní iṣẹ́ pọ̀ ṣùgbọ́n alágbàṣe ò tó nǹkan. Apá bàbá yìí ò lè ka gbogbo ohun tó ń ṣe. Wọ́n ní àwọn ìsọmọgbè tán bá wọn ṣiṣẹ́, wọ́n tún gba àwọn àgbàlagbà kan gan tó tún ju àwọn gan lọ tí wọ́n bá wọn ṣiṣẹ́ nítorí pé kíṣẹ́ mọ́ bá mẹ́hẹ náà ni. Lára àwọn tí wọ́n wá gbà yìí, ṣé mọ̀ pé èèyàn téèyàn bá gbà tí ó mọ̀ sojú èèyàn, ṣé mọ̀ pé ẹni tó bá ti rẹ́ni yẹn wọ́n á ti fi ọkàn sí pé àwọn ti rí ìwọ tó gbà síṣẹ́ náà ni. Gbogbo alásìmọ̀ orú èèyàn tí Alhaji jẹ́, Alhaji Oriyomi Hamzat, pé wọ́n yìí ti gbá kan bọ̀ kan nú bó bá ṣe rí bó bá ṣe jẹ́ ni. Ohun tí mo ń sọ yìí, ìṣẹ̀lẹ̀ yìí ó wà lórí ìkànnì wọn, ẹ lè lọ wò ń bẹ̀. Mo mọ̀ọ́mọ̀ má gbé wá ni. Ó ní bàbá kan tó ń bá wọn ṣiṣẹ́ ń gbà yẹn, ó lọ́mọ kan tó wá sórí ètò tó sọ pé wọ́n yàn ń jẹ́ pé bàbá òun ti kú, ìyá òun ti kú. Tẹ bá gbọ́ tàn ọmọ yẹn gan, ọmọ kékeré ni, ọjọ́ orí ẹ̀ gan ó kéré sí wàhálà tó ti ń kojú nú ayé. Kì í ṣerú ọmọ yẹn ló yẹ kí nǹkan tó máa ní bóyá àwọn fẹ́ bò mọ́lẹ̀. Ṣùgbọ́n àwọn ìṣẹ̀lẹ̀ kan wá ṣẹlẹ̀ tó fi wá di pé ọ̀rọ̀ fẹ́ máa dàbí pé Alhaji, a wá sọ́dọ̀ yín kẹ́ ràn wá lọ́wọ́, kẹ́ gbà wá nínú wàhálà ni. Ẹ̀yin gan lẹ tún wá ń dákún wàhálà wa. Kí ni mo fẹ́ fàyọ nínú ọ̀rọ̀ ọmọ yẹn? Ni mo ti wá ń rí gbọ́ pé àwọn nǹkan kan ṣẹlẹ̀ lẹ́nu ìgbà tí àwọn ọmọ yìí tí wọ́n gbé ẹjọ́ wọn wá sí iléeṣẹ́ Alhaji. Lélẹ̀ tí Alhaji gbìyànjú àti ràn wọ́n lọ́wọ́, ṣùgbọ́n ẹni tí ó wá wà nídìí ètò yẹn láti ràn wọ́n lọ́wọ́ tó ń sojú Alhaji, òun ti ń ṣe ohun tí ò dáa, ó ti ń ṣe àṣemáṣe, wọn sì jẹ́ k'Alhaji mọ̀. Ìgbà tọ́rọ̀ wá kàn ọ̀rọ̀ t'Alhaji wá gbọ́ tán wá ń bi ọmọ náà wá ní mo sì wá ń bí, ẹ sì wá rí mi, ṣé ń wá bí ṣé ń rí mi. Ọmọ yẹn wá sọ kinní kan, omi sì bọ́ lójú mi. Ó ní bẹ́ẹ̀ ni Alhaji, à ń rí yín, tá bá ti rí yín lọ́ọ̀kan tá fẹ́ wá bá yín, wọn ò ní jẹ́ ká wá sọ́dọ̀ yín. Ìwọ tó jó lórí, ṣé ohun tí mò ń sọ sóyè ọ? Ṣé ń gbọ́ mi? Aburú tí ń ṣẹlẹ̀ lábẹ́ tó lè ba Alhaji lórúkọ jẹ́. Ká ní àwọn ọmọ yìí ráyè dọ́dọ̀ Alhaji, Alhaji ó tètè mọ̀ pé nǹkan ò lọ bí bó ṣe kó lọ àti bí mo ṣe, ó dà pé mọ̀gòmọ́gò ti fẹ́ mọ́ wọnú ẹ̀, wọ́n á lè tètè ṣe àtúnṣe. Ọ̀rọ̀ ní débi tó padà wá dé. Ṣùgbọ́n wọ́n ṣe débi pé àwọn ọmọ yẹn ò rí ibi dọ́dọ̀ Alhaji. Wọ́n mọ̀ wo Alhaji lọ́ọ̀kan báyìí, àmọ́ wọn lè dọ́dọ̀ Alhaji láti bá Alhaji sọ̀rọ̀. Ṣé sì mọ̀ pé Yorùbá ní ọ̀rọ̀ tá bá gbọ́ kì í dùn ni. Ohun tí Alhaji ò mọ̀, Alhaji ò lè dá sí. Àbí bẹ́ẹ̀ kọ́ ni? Ẹni ẹlẹ́ni kò sì mọ̀ pé wọ́n ti ń bá òun lórúkọ jẹ́ lọ díẹ̀díẹ̀. Ìgbà tọ́rọ̀ wá délẹ̀ tán wá wá díẹ̀, tọmọ ẹ̀ wá sọ̀rọ̀, l'Alhaji wá ní ó dáa kán má bínú. Irú ẹ̀ ò ní ṣẹlẹ̀ mọ́, ẹ sì ti rá wọn báyìí. Gbẹ̀yìngbẹ́yìn ìgbà tí wọ́n gbé ẹni tí ajere ọ̀rọ̀ símọ́ lórí, tán gbé jáde tí wọ́n ń bí lọ́rọ̀, kábàkàbà, kébékébé ni bàbá àgbàlagbà ń sọ. Odidi àgbàlagbà tí wọ́n rò pé àgbàlagbà tó ní ọgbọ́n nú tó lóye lórí yóò lè sojú àwọn dáadáa. Ẹni tá à ń sọ gan, bí mo ṣe ń wò ó dàbí pé ó ju Alhaji lọ, torí ń jọ́ yẹn gan Alhaji fi tọmọlúàbí kún, wọn lè bú,
wọn lè sọ̀rọ̀ sí bínú ṣe ń bí wọn tó. Wọ́n ní láti máa sọ fún ni pé kó má ṣe ohun tí ó bí àwọn nú táwọn ò fi ṣe ohun tí àwọn ò fẹ́ ṣe. Ṣùgbọ́n nǹkan tó fojú hàn gbangba tí ò rújú ni pé bàbá ẹ̀ ṣe àṣemáṣe. Bàbá ẹ̀ kò ṣe ojú aláàjì bí aláàjì ṣe lérò pé yóò ṣe é. Kò ṣe iṣẹ́ aláàjì bí aláàjì ṣe gbéṣẹ́ fún un. Ká ní pé àwọn ọmọ yìí wọn padà ráyè bá aláàjì sọ̀rọ̀ kan sóhun tó ṣẹlẹ̀ káláàjì gbégbèsè kan sóhun tó ṣe ni. Tí àwọn ọmọ yìí bá ṣe bẹ́ẹ̀ lọ, ọ̀rọ̀ tí wọ́n mọ̀ sọ ń pa aláàjì, experience tí wọ́n láwọn nígbà táwọn lọ ọ̀dọ̀ aláàjì, ohun tó lè bani lórúkọ jẹ́ tó bani lójú jẹ́ ni. Níjọ́ tí mo ń sọ mo kẹ́kọ̀ọ́ torí mo wò mo ní ẹ wo èèyàn dáadáa tí gbogbo wa mọ̀ tí wọ́n lórúkọ, tí wọ́n build orúkọ wọn, àwọn fúnra wọn, wọ́n ń ṣe àyẹ́sí, wọ́n ń ṣe ìgẹ̀, wọ́n ń ṣe àpọ́nlé fún orúkọ wọn, wọn ò fẹ́ kó bàjẹ́. Ará àta tí wọ́n wá pé ó dáa, èmi nìkan ò lè mọ́ dá kíní ṣe, mọ́ bọ̀ wá ràn mí lọ́wọ́ kí n mọ́ fún ọ ní owó kí wọ́n náà tún mọ́ fi jẹun. Òun ló wá mú orúkọ wọn tó ń yí mẹ́rẹ̀ tó fẹ́ bàjẹ́. Ṣé mọ̀ pé òun ni ó mọ̀ sọ fún wọn pé àwọn tó wá iṣẹ́ tá a ṣe lénìí báyìí ló ṣe rí, ohun tó ń sọ ní ìgbésẹ̀ tá a gbé nì. Aláàjì ò ráwọn yẹn, táláàjì ò bá tẹ̀ ti ráwọn yẹn, ohun tó bá sọ náà ni wọ́n gbà. Ìwọ tó bá nífẹ̀ẹ́ sí tó fẹ́ wá, ẹ lè kọ kọ́mẹ̀ntì síbẹ̀ kẹ́ tẹ àtẹ̀ránṣẹ́. Tí n bá rí kọ́mẹ̀ntì yín pé ẹ nífẹ̀ẹ́ sí ẹ fẹ́ wo fọ́nrán yẹn kó lè yé yín dáadáa, màá wá lọ màá mú líǹkì yẹn, màá fi sí abẹ́ kọ́mẹ̀ntì yín so that ẹ lè kílíkì lórí ẹ lọ wò ó. Ẹ lè kílíkì lórí ẹ lọ wò ó lórí ìkànnì tiwọn gangan. Nígbà tó já wọn náà ní èmi ò fẹ́ gbé wá sórí ètò mi. Wọ́n ní kí n má lò ó, wọ́n dẹ̀ ní kí n má mú ohun ẹ̀ kí n má lò ó, ṣùgbọ́n mo kàn pinnu pé mi ò fẹ́ lò ó. Àmọ́ tó bá nífẹ̀ẹ́ sí tó fẹ́ wò ó, ẹ kọ kọ́mẹ̀ntì kẹ́ send ẹ̀ sí mi pé ẹ nífẹ̀ẹ́ sí, màá wá líǹkì yẹn jáde, màá wá fi sórí ibi fún ẹni tó bá ti lóun nífẹ̀ẹ́ sí kẹ́ lè lọ wò ó. Gẹ́gẹ́ bí ohun tí mò ń sọ, mo ṣe eléyìí mo sì sọ eléyìí láti gbà wá níyànjú, láti gbà wá nímọ̀ràn ni pé ẹ jẹ́ kí gbogbo wa kọ́gbọ́n. Ẹ jẹ́ kí gbogbo wa mọ̀ pé iṣẹ́ ìgbọ̀nsẹ̀ àìfiràn ọmọ ẹni. Ẹ sì jẹ́ ká rántí pé àwọn onímọ̀ náà fi kí èèyàn, àwọn Alagaba Gebe wọ́n pọ̀, wọ́n sì kọ́ sórí, wọ́n kọ́ sójú, kò sí bá a ṣe fẹ́ mọ̀. Àfi tá a bá gbá wọn mú lọ́rùn ọwọ́ náà látò mọ irú èèyàn tí wọ́n jẹ́. Gbogbo wọn tó bá wá jẹ́ olórí àbí o wà ní ipò gíga, táwọn èèyàn kan ń wojú ẹ tí wọ́n ń wò ọ́ lókè, tí wọ́n rí ọ gẹ́gẹ́ bí olùrànlọ́wọ́, mo fẹ́ kó kíyèsára. Mọ́ gbìyànjú lẹ́ẹ̀kọ̀ọ̀kan kó mọ rán ọmọ náà síná, kó mọ mójú ajé, kó mọ mú nǹkan oníṣọ̀, kó fi lè mú ohun tó ń lọ ní sàkání rẹ̀. Kó mọ aráyé, kó mọ bá ti àtẹ̀yìn gbẹ́rù rọ̀ lórí. Kò jẹ́ bó ṣe jẹ́ láṣálẹ̀ yìí. Títí dìgbà tá a bá tún pàdé, èmi ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Dr. Mike Ọlá Ifágúgù ni mò ń dágbére fún yín pé kárìíra láyọ̀ o, ká pàdé láyọ̀ láṣẹ Èdùmàrè. Ó dàbọ̀. Ẹ̀rù rẹ̀ ń bà mí o, bàbá mi àgbà o. Ẹ̀rù rẹ̀ ń bà mí o, arúgbó ọjọ́. Agbanilágbàtàn ẹlẹ́dàá mi o. Gbẹdógbẹdó tó fọgbọ́n mọ́gbọ́n rí. Onígègé ara tí tútàn ayé ẹnì kan.